Ẹ ǹlẹ́ ẹ kú déédé ìwòyí, òwe wa tòní rèé, ó wí pé àṣẹ̀ṣẹ̀ ra Òńdè màjèsín bí ogun ní máa ń ṣe wọ́n. Àṣẹ̀ṣẹ̀ ra Òńdè màjèsín bí ogun ní í ṣe wọ́n. Yorùbá máa pa òwe yìí nígbà tí wọ́n bá rí màjèsín kan ìyún ọmọdé tó ń ṣe fúlenge kiri àdúgbò. Wọ́n lè máa wò pé bóyá ọmọ yìí ṣẹ̀ṣẹ̀ jogún agbára kan ni. Tí Yorùbá bá ti wá ṣàkíyèsí irú nǹkan báyìí, wọ́n á máa pòwe pé ẹ jẹ́ fi í lẹ̀. Àṣẹ̀ṣẹ̀ ra Òńdè màjèsín bí ogun ní máa ń ṣe wọ́n. Yorùbá jẹ́ ìran kan tí ó ní ọgbọ́n àti òye lọ́pọ̀lọpọ̀ láti kíyèsí àwọn ohun tó ń lọ ní àyíká wọn. Wọ́n bá rọ́mọdé tó ń yájú ságbà nígbà tí kò yẹ, bó ṣe ń rí ọmọdé fín ló ń rágbà fín, wọ́n á máa pa òwe fún un pé ẹ fi í lẹ̀. Àṣẹ̀ṣẹ̀ ra Òńdè màjèsín bí ogun ní máa ń ṣe wọ́n. Ẹ ṣeun.